àmọ́ kí n tó polówó rẹ̀ màá sọ nǹkan kan tí ó máa jẹ́ èsì fún ìmáàmù wa láti gbọ́ ọ̀rà. Allahu akbar. Maulana Shehu Mujtaba àjíàfà tó ṣe yí pé kò sí ẹyin tó sàbálé tí ò dọ́mọ. Allahu akbar. Ashingidi Atunisi Alqadiri àgbà fàlù Mẹ́kà wọ́n ń pè ní Shehu Alawi. Nígbà tí Shehu Shingidi Mujtaba lọ Mẹ́kà tó ṣe hijira lọ Mẹ́kà, ọmọ Shehu Alawi tó jágbà ìwà ń sọ fún Malam Kabara wípé lamma halla Shehu Mujtaba fil Mẹ́kà ma min alimin illa wa huwa yudarris ladayhi wa yata'allama min ilmihi wa min ta'zimihi wa ijlalihi fa kulluna idza nawayna sa'atihi naklahu alhamamata ijlalan wa ta'ziman lahu. wọ́n ní ẹni tí ó jẹ́ ọmọ Maulana Shehu Alawi ó ń sọ fún Maulana Shehu Nasir Kabara yìí pé nígbà tí Maulana Mujtaba tí wọ́n sọ̀kalẹ̀ sí Mẹ́kà kò sí àáfàá kan náà àáfàá tó jó mímọ́ tí ó wá tún kéwúké lọ́dọ̀ wọn. níjọ́ tí Malam wá pàdé Shehu Mujtaba, Shehu Mujtaba wá ń béèrè lọ́wọ́ wọn yìí pé maza turidi ya Nasir. Maulana Mujtaba ń bi Maulana Shehu Nasir pé kí ni bùkátà tó nísìmí kí ló fẹ́ lọ́dọ̀ mi. Malam wá sọ fún wọn pé uridul wusula ila Allah. ìtọ́kù ni pé níbi kan tí mo fẹ́ lọ mọ́nú ayé tó kọjá iwájú Ọlọ́run bó ti mú un gúnlẹ̀ mò ń fẹ́. Shehu Mujtaba wá sọ fún wọn pé kam adada lawazimaka yawmiya. lásìmí mélòó ló máa ń ṣe ìrẹsì Nasir wọn bí wọn lè rè bẹ́ẹ̀. Malam wá sọ fún wọn pé kad kuntu ala zikiri la ilaha illallah mi'ata alfu marra kulle yawmin muddatin 20 sana. báà mi wá sọ pé ó ti lé ní nǹkan bí 20 ọdún tí mo ti ń bẹ lórí la ilaha illallah 100,000 tí ń lè ṣe kí n má ṣe lójúmọ́ èyàn ni mo fi ń ṣe lásìmí tí mo ti ń ṣe láti bí 20 ọdún kó tó dìsìn báyìí. Shehu Mujtaba wá sọ fún Malam pé izhab kad wasalta. kí ló kù tó tún wá mọ́ ó ti ààfin tó yọ wọ ibẹ̀ náà ló ti wá ní kò sáàfin mọ́ ìmọ̀lẹ́yìn ibi tó ti bá wọlé ni. Ìmáàmù Gbọ́ra pè mí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ lójú ọ̀nà kò yí àwọn, a sì fẹ́ fáwọn lálìífà, ó wá pa mí lẹ́rìn. wọ́n ń wò pé ókè ìntàlìífà ń rò ní pé àwọn ò mọ kàsídà àwọn ò mọ bàndírì ìlú ẹ gbádùn mi àǹfààsù àwọn ò mọ ẹ ṣe. إذا كان غاية التصوف تزيين الأخلاق وتعذيب النفوس يا إمام قد وصلت. tó bá mi sọ pé tó bá yẹ pé tá à ń pè ní Sufi òun ni kọ́kẹ́ ẹ̀ ni ó mọ́ kíwẹ̀ ẹ̀ ni ó dáa. bá mi sọ pé Ọlọ́run ti gbà yín sáàfin ẹ má wulẹ̀ sọ pé ẹ̀ ń lu bàndìrí kẹ̀kẹ́ káàkiri ẹ̀ mọ̀ ọkọ bẹ́ẹ̀ ṣe lu bàndìrí. mo sọ lójú yín mo ti sọ lẹ́yìn yín pé mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run ti ṣe yín náà ni kó ṣàwọn ọmọ tí ń bá bí. Allah alhamdulillah. torí náà ìntàfẹ́ gbogbo ẹ̀ǹtà fún lọ́wọ́ kó ṣe kárí lára rẹ̀ òun náà lọ́mọlúwàbí. kì í ṣe kàsídà kì í ṣe bàndírì. àìmọye àzákìrù tó ṣe yí pé tọ́lọ́mù bá fáwọn màláíkà láṣẹ ni ó yẹ kán fìyà gbá inú ẹ̀ dànù. àìmọye ẹni tí ń kọ hip hop tí ń dá síkìrì. nítorí ìwà rẹ̀ bó ti burú tó. torí náà ìmáàmù sir alama kunta alayhi. wọ́n níbẹ̀ tí ń bá a lọ náà ní fa inna rabbaka huwa ma'aka. Ọlọ́run òfin yín lẹ́yìn gbà kọ́ ọ̀kẹ́ tẹ́lẹ̀ náà. ẹ jókòó nítorí Ọlọ́run. ntí ń bẹ lọ́wọ́ mi
láti Kabara ló ti wá tí n bá jẹ́rìí sí mi ní polówó ẹ̀ ẹ̀rí tó dàbí igi tí wọ́n gé sínú ẹ̀ ẹ jẹ́ n kọjú sí bíi nítorí pé ó dàbí ìkó àwọn ọkùnrin lónìí innama hiya manfa'atun likuwati zakar. gbogbo lárúbá tá à ń kun lásọ látàárọ̀ kó gbọ́ ọgbẹ́ ẹyọ kan tí wọ́n wí wọ́n gbọ́ ẹyọ kan látàárọ̀ kò rí kẹ̀kẹ́ tó gbọ́ tó ṣe Allahu Akbar ọgbọ́ àsákàrí ọ̀nà orí òkè kò sí wàhálà àdìsẹ́ ẹyọ kan náà lọ́wọ́. tó bá ti jí láàárọ̀ kó tó jẹ nǹkan kan wàá mú díẹ̀ nù igi wàá kan sẹ́nu wàá wá mú dẹ́bínò ẹyọ kan wàá fi sí ó wàá jẹ papọ̀ kó tó jẹ nǹkan kan láàárọ̀ dákun bí n bá ti wí ni ọ ṣe o bá ti wí fún mi ni wípé tọ́ bá ti jẹ́ lẹ́ǹkan bá ní lọ́sẹ̀ kan tún dọ̀sẹ̀ mi. àáfàá tó kó wa àná máàlẹ̀ ni ó wà lẹ́yìn bẹ̀ yẹn ó lé léyìí òun fún mi ni àmọ́ tọ́ bá ń fẹ́ rú ẹ̀ 500 naira ni kò wọ́n bó ti jẹ́ nù ni. àwọn eléyìí méjèèjì yìí a máa fi ṣe tíì ní gbogbo àìsàn tí máa ṣe èèyàn lára òun ló wà fún ibà ni jẹ̀dí ni ara wíwó ni àti bẹ́ẹ̀ 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 lọ ọ bù díẹ̀ ọ dà sínú omi ọ sè bíi kọ́ọ̀pù tíì kan tó bá ti jiná ṣẹ kó foyín síbí kan sì kọ́ ọ mú bó ti ń kórè ẹ̀ tó kó tó dijọ́ kejì wá rí i pé pírí lọ́ọ́ jì kékeré rẹ 500 ńlá rẹ 1000. wọn ò gbọ́ lọ́nà tóbi púpọ̀ tó di tó ń bà kò sí problem. èyí tó wà ń bí ewé nàánà ni marugbo sanya nàánà bó ti ń kórè ọmọ dọ́ta tó ẹ máa ṣe é fún láàárọ̀ kó tó jẹ nǹkan kan kó tó mu nǹkan kan tẹ́ bá ti ṣe díẹ̀ fún ẹsẹ̀ tó bá di fẹ́ẹ̀ tutù ẹ fi oyin ṣíbí kan sí kẹ́ tó lò fọ́sẹ̀ kan àbí kejì wọ́n lérò pé wọ́n ṣẹ́ṣọ́ mímọ̀ fún ni 500 naira tọ́lọ̀mùbá kádàrá pọ̀ ọ̀fẹ́ gbogbo yìí tí ń bẹ́ ń bì wọ́n fún mi ni o wọ́n á lérò pé wọ́n ó bù fún ọ ń bẹ̀. mo tiẹ̀ ní gbélé ńlọ yìí tàkọ́kọ́ tẹ̀ wí wọ́n fẹ́ gbà. ọlọ́run ó fà lùbáríkà sí. àmín súnmọ́ àmín. Mọ̀lánà Sheikh Mashkur gẹ́gẹ́ bá a ti bẹ̀rẹ̀ látàná iṣẹ́ kàn yín àmọ́ gẹ́gẹ́ bíi pé maharajana arba'in là ń ṣe insha allahu azim 40,000 yóò wọnú àkáǹtì yín láìpẹ́ yìí falyatafaddal mashkura bi iznillah.